TBSS, the big smartphone secret. Àṣírí ńlá lórí ẹ̀rọ alágbèéká ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Òun la tún balẹ̀ gùdẹ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ báyìí. Ẹ wá nǹkan fìdílé nǹkan kí gbogbo wa kájọ gbádùn àkòrí tá a mú wálé ní báwo la ṣe lè sẹ́ndì up to 2 gig file lórí WhatsApp láìsí wàhálà. Síwájú ohun gbogbo mo fẹ́ rọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo ìdánilẹ́kọ̀ọ́ The Big Smartphone Secret TBSS lédè Yorùbá wípé ẹ má dá wa dá ètò yìí tó bá láwọn nǹkan tá a ti sọ sẹ́yìn tí kò yé yín ẹ jẹ́ ká mọ̀ tó bá dẹ̀ láwọn nǹkan tuntun tẹ́ fẹ́ gbọ́ látẹnu wa nípa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ lè drop comment ká wá máa lọ tààràtà sórí ìdánilẹ́kọ̀ọ́ wa báwo la ṣe lè send big file lórí WhatsApp wa láláìsí wàhálà. Lọ sí WhatsApp. Tó bá ti wà lórí WhatsApp ṣí any contact tó bá fẹ́ send file yẹn sí. Ó yá ẹ jẹ́ ká click lórí media icon. Tó bá jẹ́ pé fáìlì tó fẹ́ send ó tóbi ju 16 MB lọ. Àkọ́kọ́ ni pé tó bá jẹ́ pé fídíò ni duration tí 16 MB yẹn bá dé ibẹ̀ náà máa cut fídíò yẹn mọ́. That is to say kò ní send fídíò yẹn completely. Tó bá jẹ́ pé audio ni ìyẹn ò tiẹ̀ ní lọ rárá. Tó bá jẹ́ pé picture ni ó máa compress resolution ẹ̀. Láti dẹ́kun àwọn nǹkan mẹ́ta tí mo sọ yìí ẹ click lórí document. Tó bá ti ṣí abala tó kàn ẹ click 3 dots tí wọ́n kọ browse other docs ẹ click lórí ẹ̀. By default setting orí internal memory yín ló máa open sí ṣùgbọ́n mi ń sìn tí mo fẹ́ send orí memory card ló wà so màá click lórí 3 dots tó tún wà lókè yẹn láti change ẹ̀ sí memory card. So lọ́wọ́ òkè lápá ọ̀tún ẹ ti rí search icon ẹ click lórí ẹ̀ kẹ́ search fún nǹkan tẹ́ ń wá ṣùgbọ́n tó bá jẹ́ wípé ẹ mọ̀nú folder tí nǹkan yẹn wá direct ẹ lè má search ẹ kàn lọ sínú folder yẹn direct ni ẹ lọ gbé. Ṣé rí pé eléyìí tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yìí 53 MB ni tẹ́ bá send it through normal procedure tẹ́ fi send video kò ní lọ ṣùgbọ́n nísìn gbogbo ẹ̀ completely tí n bá ti click lórí fáìlì yẹn báyìí ó máa open. The next thing ni pé màá kàn tẹ arrow tó dàbí pé èèyàn ju nǹkan sẹ́gbẹ̀ẹ́ yìí òun ni send icon màá kàn rọra tẹ̀ ni. So lọ́gán kìíní yẹn máa lòdù lọ ṣùgbọ́n mi ò ní jẹ́ kó lòdù délẹ̀ nítorí kémi náà má waste data yẹn náà ṣáàmọ̀. Tí ẹ̀yin bá wá gbádùn àkòrí tá a tún mú wá fún yín lénìí ẹ má gbàgbé láti bá wa like ẹ share fídíò wa ẹ ṣàánú àwa náà ẹ jẹ́ kí fídíò wa go viral apart from pé ẹ tiẹ̀ fẹ́ ṣàánú péjì yìí ẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ jẹ àǹfààní nǹkan tá a mú wá báyìí torí pé kùṣẹ́ ló ń mórí iṣẹ́ yá o tẹ́ ẹ bá wa share tẹ́ ẹ bá wa like àwa máa wò pé ṣé nǹkan tá à ń ṣe yìí ṣé ó ní ipa nínú ayé àwọn èèyàn rárá báyìí ìdí nìyẹn tí ẹ ṣe gbọ́dọ̀ bá wa like ẹ share rẹ̀ ẹ dẹ̀ comment sábẹ́ fídíò wa. Kò ní jù báyìí lọ lórí The Big Smartphone Secret TBSS lédè Yorùbá a tún máa pàdé nígbà míì lọ́jọ́ míì ọjọ́ rí.